Ẹ káàbọ̀ sí ìròyìn yàjóyàjó. Ẹ máa tẹ̀lé Hajara Malifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram. Àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí. Kọ́lùsọ Khadija ni oníròyìn yín. Miliprof ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ṣe àbẹ̀wò alálàáfíà sí àjọ tó ń rí sí ìgbòkègbodò ní ojú pópó ìyẹn FRSC, ọmọ ogun orí ilẹ̀, ọlọ́pàá, agbẹnusọ àjọ ológun, Miliprof ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn àti agbẹnusọ fún ẹ̀ṣọ́ aláàbò pẹ̀lú ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ ní ìwọ́ ti lọ ṣe àbẹ̀wò sí àjọ tí ó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Wọ́n lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí alákòóso ẹ̀ka fún àjọ tó ń rí sí lílọ bíbọ̀ ọkọ̀ ní ojú pópó FRSC ìyẹn ọ̀gbẹ́ni Olúdáre Ògúnbíyì. Àbẹ̀wò náà ní láti lè mú ìfọwọ́sowọ́pọ̀ tó dúró re kí ó wà kí ó sì lè fi ìbáṣepọ̀ tó dán mọ́rán hàn láàárín àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo kí ètò ààbò tó dúró re àti àlàáfíà pẹ̀lú ààbò tí ò ṣe fọwọ́rọ́tì sẹ́yìn kí ó lè wà ní àwùjọ wa àti kí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo kí wọ́n lè fi ìjọmọlúàbí kí wọ́n lè fi hàn sí àwọn ará ìlú kí èyí sì lè jẹ́ kí àwọn ará ìlú ní ìfọ̀kànbalẹ̀ àti ìfọkànsí nínú nǹkan tó níṣe pẹ̀lú ètò ààbò. DCC Shehu Moshood àti Kọ̀mándà Ògúnjọbí tí ó jẹ́ igbákejì alákòóso ẹgbẹ́ fún ìṣàkóso àti ọ̀rọ̀ òṣìṣẹ́ wọ́n mọ rírì Miliprof pẹ̀lú bí wọ́n ṣe wá ṣe àbẹ̀wò sí wọn ní ìgbà tí wọ́n lọ kí wọn tí wọ́n sì gbà àwọn aṣojú àti àwọn aláṣẹ ikọ̀ náà ní àlejò. Wọ́n wá gbé òṣùbà ọ̀kárí fún wọn pẹ̀lú bí wọ́n ṣe mọ rírì àǹfààní wíwá tí wọ́n wá tí wọ́n sì wá ṣe àbẹ̀wò sí wọn. Ó wá ní àǹfààní tó pọ̀ ló wà nínú kí ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n máa fọwọ́sowọ́pọ̀ láti pèsè ààbò tó múnádóko. Wọ́n ṣàtẹnumọ́ sí pé àǹfààní ńláńlá ló wà nínú kí àwọn ẹ̀ṣọ́ aláàbò kí wọ́n máa ní ìbáwí, ìdúróṣinṣin, òtítọ́ àti kí wọ́n máa ṣe iṣẹ́ bí iṣẹ́ ní ìgbà tí wọ́n bá wà nínú iṣẹ́ ìjọba kí wọ́n máa dá ìṣàṣe bí iṣẹ́ ìjọba ni kò kàn mí rárá. Wọ́n wá sọ síwájú sí pé àǹfààní tó lọ́rìn tí ò ṣe fọwọ́rọ́tì sẹ́yìn rárá ní àǹfààní tí àwọn ikọ̀ náà tí wọ́n máa ṣe fún ara wọn nítorí pé ní ìgbà tí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n bá ti fọwọ́sowọ́pọ̀ ó di dandan kí wọ́n lè pèsè ààbò tó péye fún àwọn ará ìlú kí ó sì lè fi àṣeyọrí tó nípọn kí ó lè fi hàn wọ́n. Wọ́n ní ìgbésẹ̀ yìí gan-an ni ó máa jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n lè ní ìfọkànsí àti ìfọkànbalẹ̀ tó péye ní inú nǹkan tó ní ṣe pẹ̀lú ètò ààbò. Eléyìí gan-an yóò sì jẹ́ kí àwọn ará ìlú lè mọ̀ pé àwọn tọ̀wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ọ̀wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájúni gba àwọn àjọ tó ń rí sí jíjẹ mímu àti ohun lílò ní orílẹ̀-èdè wa Nàìjíríà lálejò. Ó ṣèlérí ìfọwọ́sowọ́pọ̀ pé òun ti di dandan kí àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè jẹ́ kí ìlera ará ìlú láti lè jẹ́ kí ìlera wọn kí ó túbọ̀ ní ìtumọ̀ sí i. Ó wá sọ pé ó ti di dandan kí àwọn fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn láti lè jẹ́ kí òfin tí ó de lílo àti mímu oògùn olóró láti lè jẹ́ kí òfin yẹn kí ó fẹsẹ̀ nílẹ̀. Ó ṣèlérí èyí nígbà tí ó ń gbàlejò wọn ẹni tó jẹ́ alábòójútó àjọ tó ń rí sí ohun jíjẹ, mímu àti oògùn olóró ìyẹn NAFDAC nígbà tí ó gbà wọ́n lálejò ní ìpínlẹ̀ Ògùn. Mr. Akínwálé Fágoróyè àti àwọn ikọ̀ rẹ̀ ni wọ́n lọ ṣe ẹ̀lẹ́ńbẹ̀hún sí ọ̀gá àgbà ọlọ́pàá ní Eléwéran ní ìlú Abẹ́òkúta láti mú ìrólágbára, ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn bá àjọ náà káàkiri ìpínlẹ̀ Ògùn. Mr. Fágoróyè jẹ́ kó di mímọ̀ nígbà tí ó ń sọ̀rọ̀ lórí bí àwọn ṣe gbọ́dọ̀ rí pé ìgbésẹ̀ ìmúṣẹ òfin náà ó fẹsẹ̀ rinlẹ̀ káàkiri ìpínlẹ̀ Ògùn títí di ìgbà tí kò fi ní sí nǹkan tó ń jẹ́ ọtí inú ọ̀rá àti àwọn ọtí kéékèèké tó kù mọ́. Ó ṣàlàyé síwájú sí pé ojúṣe wọn ni láti rí i dájú pé wọn kò kó àwọn ọtí náà, wọn kò kó wọn wọlé, wọ́n sì kó gbogbo ẹ̀ kúrò nílẹ̀ nítorí pé ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn aláṣẹ Bọ́lá Ahmed Tinubu gan ti gbé ẹsẹ̀ lé ọtí náà torí pé ìjàmbá tó pọ̀ ni ó ń ṣe fún àgọ́ ara wa àti wípé pàápàá jùlọ wọn tí ó mu ọtí yìí jù ni àwọn tó jẹ́ ọ̀dọ́, ọmọdé tí ó sì ní iṣẹ́ burúkú eléyìí tí ó ń ṣe fún àgọ́ ara wọn. Ó wá rọ gbogbo àwọn tó ń ṣe ọtí náà, àwọn alágbàtà àti àwọn olókoòwò kéékèèké láti tẹ̀lé àṣọ tí àjọ tó ń rí sí ohun jíjẹ, mímu àti lílò ìyẹn NAFDAC gbé kalẹ̀ kí wọ́n sì rí i dájú pé wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò àti àwọn àjọ náà ní ìgbà tí wọ́n bá ń ṣe iṣẹ́ wọn nítorí pé ó ti di òfin ní orílẹ̀-èdè wa Nàìjíríà àti ní ìpínlẹ̀ Ògùn láti lè kó gbogbo ọtí náà láti kó kúrò ńlẹ̀ nítorí pé ọtí yìí kò ní àǹfààní kankan eléyìí tí ó ń ṣe fún àgọ́ ara wa. Ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn
Bọ̀dé Ọ̀jájún ni ó gba àwọn aṣojú àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ wa Nàìjíríà àti àwọn ọ̀dọ́ Afẹ́nifẹ́re ní àlejò. Ó fi ìdí ìfọwọ́sowọ́pọ̀ wọn múlẹ̀ lórí ọ̀rọ̀ ààbò ní àwọn ilé ẹ̀kọ́ gbogbo, ìbáṣepọ̀ àwọn ọ̀dọ́ àti dídènà ìwà ọ̀daràn tí akọ̀wé fún ẹgbẹ́ náà ìyẹn Comrade Ọládìméjì Usman àti adarí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Prince Eniola Joseph Ọ̀jájúní tó lé iwájú fún nígbà tí wọ́n lọ ṣe ẹkú ìkàlẹ̀ sí ọ̀gá àgbà ọlọ́pàá náà ní Eléwéran. Àbẹ̀wò náà ní láti mú ìbáṣepọ̀ ìfọwọ́sowọ́pọ̀ eléyìí tó múnádóko tó sì lọ́rìn kó wà láàárín ọlọ́pàá àti àwọn ọ̀dọ́ pẹ̀lú àwọn alákòóso gbogbo kí ètò ààbò lè dúró re àti pàápàá kí ìbáṣepọ̀ tó múnádóko kó lè wà láàárín àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn ọlọ́pàá láláì fi sí ibì kan ju ibì kan lọ. Ó wá sọ síwájú sí pé tá a bá ní ká wò ó, ìṣòro tí kò ṣeé fọwọ́ rọ́ tì sẹ́yìn láwùjọ òun ni eléyìí tó ń jẹ́ pé ó ń bá àwọn akẹ́kọ̀ọ́ tó ń bá wọn fínra káàkiri ìpínlẹ̀ Ògùn. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ yìí ni Comrade Ọládìméjì Usman tó jẹ́ aṣojú ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ tó lu ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájúní tó lù ní ọ̀gọ ẹnu. Ó gbé òṣùbà ọ̀kàrè fún un pẹ̀lú bí ó ṣe mójútó ọ̀rọ̀ ààbò. Ó wá ṣàlàyé ipò tí àwọn ilé ẹ̀kọ́ gíga wà látàrí pé kò sí ètò ààbò tí ó múnádóko tí ó sì máa ń jẹ́ kí wọ́n pàdánù ẹ̀mí àti dúkìá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ètò ààbò yìí tó bá ń fi ara tó bá ń fi wọ́n ìgànnà. Ó wá ṣèlérí pé àwọn ẹgbẹ́ náà ti ṣetán láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ẹ̀ṣọ́ aláàbò láti rí i dájú pé ààbò tó péye ó wà ní ilé ẹ̀kọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ káàkiri ìpínlẹ̀ Ògùn. Ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá náà fèsì pẹ̀lú bí ó ṣe gbé òṣùbà ọ̀kàrè fún àwọn ẹgbẹ́ náà pẹ̀lú bí wọ́n ṣe ṣe ìbọ̀wọ̀ fún òun tí wọ́n sì pọ́n òun lé tí wọ́n sì dìde bákan náà láti wá bẹ òun wò. Ó wá fi ẹ̀mí ìmoore hàn pẹ̀lú bí ó ṣe sọ̀rọ̀ ìyànjú pé òun ti ṣetán láti bá wọn gbárùkù tì kí wọ́n sì lè pèsè nǹkan tó ń jẹ́ ètò ààbò nítorí pé lára ojúṣe wọn ni gẹ́gẹ́ bí ọlọ́pàá ní láti pèsè ètò ààbò tó dúró re kí wọ́n sì rí dájú pé ẹ̀mí àti dúkìá kankan kò ṣòfò rárá. Ó sọ ọ̀rọ̀ ìyànjú àti ọ̀rọ̀ ìdánilójú yìí ní àsìkò tí àwọn ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ náà tí wọ́n lọ ṣe ńlẹ̀ ń bẹ̀ wọ́n sí i. Kò ṣaláì mẹ́nubà wípé ó ti di dandan fún ọlọ́pàá láti má káàárẹ̀ ọkàn àti láti lè tètè kú gìrì nígbà gbogbo tí ìṣẹ̀lẹ̀ ètò ààbò tí ó bá nílò kí wọ́n lọ ṣe nítorí pé nǹkan tó jẹ́ pé tí àwọn gbà gẹ́gẹ́ bí iṣẹ́ ni tí àwọn sì ti pinnu pé ó ti di dandan kí àwọn pèsè ètò ààbò eléyìí tí ó dúró re. Milipoprof ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n dá ìwọ́ ìdùnnú pẹ̀lú àjọ tó ń rí sí gbígbé àti lílo oògùn olóró fún ìdàgbàsókè àti iṣẹ́ pàtàkì tó ṣe. Ọmọ ogun orí ilẹ̀, ọlọ́pàá àti alukoro àjọ ológun Milipoprof ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n ti ṣe àjọyọ̀ pẹ̀lú ASN Harris A. Musa ẹni tí ó jẹ́ alukoro fún gbígbé àti lílo oògùn olóró NDLEA ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn pẹ̀lú bí wọ́n ṣe dá a lọ́lá nínú fífakọyọ lẹ́nu iṣẹ́ láti ọwọ́ alága àti olórí alákòóso ọmọ ogun tó ti fẹ̀yìntì Brigadier General Muhammad Buba Baruwa. Àtẹ̀jáde yìí ló tẹ̀ wá lọ́wọ́ láti ẹnu ẹni tí ó jẹ́ alága fún àpéjọ náà DSP Olúṣèyí Babáṣèyí nígbà tó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ láti ẹnu akọ̀wé ACC Adégúnwà Adébúyì. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n kọ sí inú àtẹ̀jáde náà, ó jẹ́ kó di mímọ̀ pé Harris wà lára àwọn akópa tó lé ní 300 tí wọ́n ṣàfihàn lásìkò tí wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ náà ní ìlú Àbújá ní ọjọ́rú ọjọ́ 12 oṣù kẹjọ ọdún tí a wà yìí. Babáṣèyí fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bí ó ṣe sọ pé kí wọ́n tó lè dá ènìyàn lọ́lá lẹ́nu iṣẹ́ ó yẹ ká ti mọ̀ pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ó ti fakọyọ, ó ti ṣe oríṣiríṣi gudugudu méje yàyà mẹ́fà bíi ìfọkànsí, òtítọ́, àìkáàárẹ̀ àti àìṣe ìmẹ́lẹ́. Kódà Harris gan tá a bá ní ká sọ ni gbogbo ìwà yìí pátápátá ló gbé wọ inú Milipoprof nítorí pé ó máa ń ṣe gbogbo nǹkan tirẹ̀ ní àrà ọ̀tọ̀ ni tí èyí sì ṣàfihàn ní inú iṣẹ́ rẹ̀. Babáṣèyí ló fi ọ̀rọ̀ yìí léde tí ó sì ṣàfikún pé àmì ẹ̀yẹ tí wọ́n fún yìí wọ́n fi sọ fún pé kí ó túbọ̀ má káàárẹ̀ ọkàn kó túbọ̀ sákítímápá kó lè ṣe ju tàtẹ̀yìnwá lọ ni nítorí pé àìkáàárẹ̀ ọkàn rẹ̀ ló jẹ́ kí ó tayọ nínú gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ tó kù. Ẹ kú oríire o, Milipoprof ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn wọ́n dá ìwọ́ ìdùnnú pẹ̀lú ASN Harris A. Musa. Òun ni ìròyìn tí mo kà tán yìí òun ló ń sọ. A ò ní rí jù báyìí lọ ní dédé àkókò yìí. Ẹ pàdé wa ní ìgbà mìíràn fún ọ̀tọ̀ ìròyìn tó ṣe ń wọlé ní yàjóyàjó. Kọ́lọ́ṣọ́ Khadija ní orúkọ títí tèmi Arẹwà. Mo ń dágbére fún yín pé a fi ire ayọ̀ àti ìdùnnú àfipàdé. Ẹ máa tẹ̀lé Hajiara Ramalifa and Co Media Network lórí Facebook, TikTok, YouTube àti Instagram.
àjọṣepọ̀ wa la fi lè ṣàṣeyọrí.